àwùjọ lẹ́mí sí tọ́lù sílẹ̀ àwọn èmi wò gbogbo ní di àwọn ìsáyẹn sọ pé ká bó ṣe fídíò 2 minutes bó ṣe fídíò 2 minutes 2 minutes náà rí o ẹni kan arrest wa o wọ́n ní DSS ọ̀rẹ́ wa ní DSS o fídíò tí ó jáde kíni rally solidarity rally tá a ṣe fún Palestine lánàá kò sí ti DSS ọmọ nbẹ kò sí ti ọlọ́pàá ọmọ nbẹ kò sí ti táwọn èèyàn ọmọ nbẹ and then láti bí àná náà ni àtijọ́ sọ̀rọ̀ láwọn ẹ̀ka àwọn tí ń bẹ local government ń bí so ọ̀rọ̀ arrest àwọn tí wọ́n ń lérò burú tí wọ́n rò bẹ́yà tí wọ́n arrest yẹn gan ṣé àbúrú ni lórí ojú ọ̀nà lọ ká tó ń bèèrè pé ọ̀rọ̀ ni ẹni kan arrest wa ìfẹ́ sùn ní kò ní ìdí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti bí ìṣẹ́jú ilé lókan sọ pé àní ò ní ìdí ibẹ̀ ti lọ àti ní káwọn èèyàn ó dìbọn kẹ̀ ẹ̀ ń gbé sórí péèjì wa wọ́n dẹ̀ ti gbé sórí péèjì wa wọ́n ń gbà tí àwọn afáwà kọ̀ọ̀kan náà tó wá dá sí pé àní káwọn èèyàn lè mọ̀ pé lórí ẹ̀yin tẹ́ ń lérò aburú àtàwọn wọ̀nyẹ́múkúrú náà wọ̀nyẹ́múkúrú lọ wallahu khairul makirin wọn arrest wa o ọ̀rẹ́ làwa àti agbófinró àtọlọ́pàá o especially DSS àjọ against anything tó bá lè ba Nàìjíríà jẹ́ ni àwa náà tẹ̀sí rí àjọ ní Nàìjíríà ni ẹ̀yẹ ìyá wa àwọn tó fẹ́ mọ̀ ba Nàìjíríà security ìlú kọjẹ́ àbí tó fẹ́ fi dá wàhálà alẹ́ àwa rí o wọn sọ o sẹkítẹ́rì àti tàwọn làwọ̀ ìwọ o gbogbo ẹgbẹ́ fídíò lọ ju orí o sẹkítẹ́rì àti tàwọn làwọ̀ ibi tí mo ti ṣe fídíò tá a ti dá awé náà rí o mọ́sálásí wa rí o gbé lọ ọ̀nà mọ́sálásí o ọ̀nà mọ́sálásí rí o ọ́fíìsì wa rí o so èmi náà wá rí èmi máa ń gba tẹ́gùn bíi tí wọ́n lẹ́kọ̀ọ̀kan so nígbà tá à ń gbé wá wípé àwọn blọ́gà kan ti pọ̀ lórí kíní wọ́n ní ẹ̀sà ti ààrẹ ṣe Sheikh Dawood Jemora Sheikh Dawood Jemora rè láàrin àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn pàlùkù náà lọ́wọ́ bá mi gbé ẹja lọ wò lóòótọ́ sí òótọ́ ní àgbà ó ti le tó báyìí àwọn èèyàn parọ́ Nàìjíríà kan ọlọ́wọ́ jẹ́ kí ọba Nàìjíríà jẹ́ o ìjọba Nàìjíríà ìjọba tá a jọ gbé síbẹ̀ ni ara wa tá a tẹ̀ka Tinubu rè tá a dẹ̀tọ̀ campaign fún àlebẹ̀ lọ́n kí ìjọba Nàìjíríà ò bàjẹ́ torí tó bá bàjẹ́ gbogbo kálukú yóò kó bá ń lé rẹ̀ Nàìjíríà security àkísọ̀tà rẹ̀ àsìnìjọ́ta rẹ̀ láé àti láì ọ̀rọ̀ náà ní security ẹ̀mẹ́yẹ nǹkan láà léṣe láàbà tí rí SS àbí ká rí ọlọ́pàá àbí ká rí civil defence àti gbogbo ẹ̀ka Nàìjíríà security so àwọn akábẹ́tà àlágbà àti ṣe níbi oṣù kan àbọ̀ sí ìsìn odidi mọ́tò kan àbí méjì odidi mọ́tò ńlá kan la mú tí wọ́n kó igbó òkè oríṣiríṣi ó tó oríṣi mẹ́fà kílẹ̀ máa ń mú kílẹ̀ àwọn burúkú yẹn máa ń mú kolos la mú àlágbára àti tìyànmọ́lé a lè mú yàn lẹ́ẹ̀dì security ni àdèfàlẹ́ àwọn fún òdodo ẹ̀ tó tẹ̀lé a tún mú àwọn tuntun mi àfàlẹ́ àwọn DLS lọ́wọ́ àbúrò gbé wọn NDLA àfàlẹ́ wọn lọ kódà àwọn tó wá fún mi láwọ́ọ̀dù agbésórí net tó ń bẹ lórí péjì wa so gbogbo bí ọdún bíbélò kan náà sì ṣe táwọn kan jí wáyà Nitel àbúrò gbogbo wọn wáyà bẹ́ẹ̀ kí ló kọ àwọn tí wọ́n ti pa sẹ́tì Nitel àwa ìlà mú wọn àwọn tí ó yẹ kó ìfọ́fù gbẹ àwọn èèyàn tí wọ́n mọ̀ sọ́ọ̀lù nígbà rí pé DSS lọ́ba ṣe tí wọ́n fi ṣe mú bàbá lè mú èèyàn àlè tìmọ́lé nígbà àlè tìmọ́lé àdékòjọba nígbà tìmọ́lé ayédà tó bá jẹ́ ìlú ọlọ́pàá àbí ìlú NDLA àbí ìlú tó yẹ pé SS ló lè yanjú ẹ̀ báwo aláṣẹ àjọta SS àìsọ̀tà SS wọ́n lè bí wá lè re information àbáwọn kan lẹ̀wà lóko tí ò sí ìwé tó lẹ̀wà lóko tí ò sí nísìnyí ó yẹ kó lọ rújọ́ láìpẹ́ ẹ̀pẹ́ lóko tí ò sí àgbè ìlọlé ẹjọ́ ẹ múralẹ̀ àwọn àti ìlú kù bẹ́ẹ̀ ládùúgbò ẹ̀dọ́ náà ẹ̀yin aráàlú wa amẹ́rù tààwọn the grand mufti of Yorùbá land Ẹdó and Delta àwa rí o ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀sán àwọn èèyàn gẹ́gẹ́ tí ń dìbọ̀ kẹ́ àwọn èèyàn orí àwọn èèyàn pé pọ̀ ẹ̀yìn tí dọ́gbẹ́ tó wùyé nù inṣàlá ká tó lọ́dún kan ẹ̀ ti bọ́ sí inú ẹ̀wọ̀n wọn ẹ̀ tó lọ títọ́lọ́pàá náà àmọ́ àwa monaville ni wa oní ẹni tí ń jàfẹ́ tọmọnìyàn lágbàáyé òsibí tí àti lè jàfẹ́ tọmọnìyàn wà ó kì í ṣe terrorist àti lè jẹ́ terrorist láìláì àmọ́ against terrorism ẹ̀sán ìgbà anti Boko Haram ni wa anti bandits ni wa anti thuggery náà ni wa anti àtọ́fẹ́ ìjà àwọn ọmọ wa níwèrè ẹ̀fẹ́ máa ń wé bó tẹ́ ń tà fún un náà ni wa anti anything tó bá lè destroy country wa so àdẹ̀pọ̀jù bí tẹ́ ti ń sọ̀rọ̀ yẹn lọ ó ti nìsín àpọ̀jù gbogbo tẹ́ ti ń sọ̀rọ̀ yẹn lọ ó gbọ́ Ọlọ́run àbí àwọn afáwà gbàlẹ̀ lórí níparí mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá ẹni sẹ́wọ̀n njẹ́ ó mú yín sẹ́wọ̀n ẹni sẹ́wọ̀n ibi fẹ́ sùn ni o sọ àwọn tó jí mi àwọn ọmọ yàtọ̀ ẹni tó ń taná sí mi lójú sọ ẹjọ ọba gbọ́dọ̀ sùn lé yín so àjíire wọn àmú wọn àrẹ́sì wọn irọ́ ni wọ́n ń pa o àwa rèé o so máa fẹ́ sùn ẹlẹ́ni ẹ̀ lọ sùn Ọlọ́run wà pẹ̀lú wa.